Good afternoon, my people. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. Yeah, the gist that we are hearing now is that Ooni of Ife Palace on fire as old woman. Wọ́n protest against Mariam o, gbogbo wọn jáde o, wọ́n pariwo ipá wọn ò fẹ́ ní palace o. Wọ́n ní gbogbo àwọn arúgbó yìí, wọ́n ní inú palace ni wọ́n ń gbé, wọ́n ní bó ṣe drive wọlé báyìí ní gbogbo wọn jáde náà ń pariwo Mariam a fẹ́ o, máa lọ o, fọba wa sílẹ̀ o. Ẹ̀yin èèyàn lé, today's gist nìyẹn o. But if today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. And to my old subscribers, I say thank you. Thank you, thank you, thank you. God Almighty will bless you. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní bí Mariam ṣe dé palace báyìí, wọ́n ní bẹ́ẹ̀ ni gbogbo àwọn old woman tó ń gbé inú palace, wọ́n ní gbogbo wọn jáde, wọ́n pariwo, wọ́n ní kábíyèsí wà shocked. Wọ́n ní kábíyèsí wọn lè believe ẹ̀. Wọ́n ní gbogbo wọn náà ti ń gbé palace tipẹ́ o. Wọ́n ní gbogbo wọn ò dẹ̀ fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. Wọ́n nígbà tí Mariam ti dé, gbogbo palace yẹn kan ni. Wọ́n ní kò sí ìfẹ́ rárá ní palace yẹn. Wọ́n ní ó máa ń sọ̀rọ̀ sí everybody anyhow ni. Kò ní respect fọmọdé, kò ní respect fàgbàlagbà. Wọ́n ní kò sẹ́ni tó jọ lójú. Wọ́n ní bí gbogbo wọn ṣe dìde ogun sí nìyẹn o. Ẹ gbà wá o, ẹ jẹ́ kí Mariam máa lọ o, ẹ gbà wá o. Wọ́n náà ń pariwo ní àfẹ́ Mariam nínú palace. Ẹ wo allege ni o, allege nǹkan tá a gbọ́ là ń sọ fún yín o. Wọ́n ní bí gbogbo wọn ṣe jáde nìyẹn. Wọ́n ní wọ́n sọ pé Mariam disrespect ọba àwọn. Wọ́n ní gbogbo wọn wá ń béèrè lọ́wọ́ kábíyèsí pé kí ni obìnrin yìí sì ṣe nínú palace. Wọ́n ní bí wọ́n ṣe àtàkì Mariam nìyẹn, wípé ìgbà tí kábíyèsí jáde wọ́n wá ń bi kábíyèsí pé kí ni obìnrin yìí sì ń ṣe nínú palace, wípé kí ló sì ń ṣe nínú palace. Wọ́n ní wọ́n ń sọ pé ṣé Mariam ní agbára ju ìwọ kábíyèsí lọ ni. Wọ́n ní wọ́n ń bi kábíyèsí bẹ́ẹ̀. Wọ́n ní pé tí Queen Naomi ò bá padà wá sí palace o, wípé Mariam ò lè gbé palace yẹn láíláí. Wọ́n ní gbogbo wọn jáde ni o pẹ̀lú ìbínú. Wọ́n ní àwọn obìnrin yìí, wọ́n ní wọ́n lọ jó palace. Wọ́n ní kábíyèsí ò sọ nǹkan kan. Wọ́n ní kábíyèsí dákẹ́ sórí ọ̀rọ̀ yẹn. Wọ́n dákẹ́. Wọ́n ní láyé àwọn ò ní gbà, kò ní wọ palace yẹn mọ́. Wọ́n ní àwọn obìnrin yìí wọ́n náà block gate ni pé Mariam ò lè gbé mọ́tò ẹ̀ wọlé láíláí, pé kì í ṣojú ayé àwọn. Wọ́n nígbà tí wàhálà yẹn pọ̀, wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí í sunkún nìyẹn. Mo ní so Mariam lè sunkún. Ṣé bó máa ń fi kábíyèsí ni pé àwọn ọmọ gbìrà. Mi ìmọ̀ ẹ́ pò lè sunkún o Mariam. Wọ́n ní láyé kò ní wọnú palace yẹn. Wọ́n ní kábíyèsí intervene pé kán jẹ́ kó wọlé kó mú nǹkan tó fẹ́ mú. Wọ́n ní rárá o, àwọn ò ní gbà kó wọlé, wípé tí Queen Naomi ò bá ti padà wá kò ní wọ palace. Wọ́n ní bá a ṣe gbọ́ ṣẹ̀mọ̀ allege ni o, a gbọ́ ni o, a ní ká wá sọ fún yín. Ṣẹ̀mọ̀ pé kábíyèsí wọ́n kàn lọ wọ́n ń bọ̀ náà ni lórí ọ̀rọ̀ Queen Naomi tó ń bẹ Queen Naomi. Ẹ dẹ̀ mọ̀ pé wọ́n ní appointment láti meet Queen Naomi ní Abuja. So àwọn obìnrin yìí ní tí Queen Naomi ò bá padà wá, àwọn ò fẹ́ rí Mariam ní palace o. Àwọn ò fẹ́ rí rárá, wípé ó wá láti ìgbìrà, ó wá ń da culture àwọn rú, wípé láyéláyé ipa wọn ò fẹ́ rí ní palace. Wọ́n yarí gan ni o. Wọ́n ní àwọn obìnrin yìí ní kí Mariam kúrò ní palace o, kí kábíyèsí lọ mú Queen Naomi wá, wípé kí wọ́n wá ibi tí àwọn ìyàwó tó kù tán máa gbé, wípé nǹkan táwọn fẹ́ nìyẹn. Wọ́n ní tí kábíyèsí ò bá lè ṣe, wọ́n láwọn àjáde àwọn á ṣe fún kábíyèsí. Wọ́n nítorí pé kábíyèsí wọn ò gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé lórí ọ̀rọ̀ Mariam. Wọ́n kàn fún ní lẹ́tà ni, bọ̀ ó ń sọ pé kí wọ́n settle gbogbo owó tí kábíyèsí jẹun tóun ò bá gbà, òun ò ní kúrò ní palace. Nǹkan táwọn obìnrin yìí tán fi attack ẹ̀ nìyẹn lẹ́nu gate, tí wọ́n jẹ́ kó gbé mọ́tò ẹ̀ wọlé. Wọ́n wá kọjú sí kábíyèsí pé kí kábíyèsí sọ ọjọ́ tó máa kúrò nínú palace fáwọn. Wọ́n láwọn ò fẹ́ rí palace yẹn mọ́. Nǹkan tó mú àwọn obìnrin yìí jáde, kò sẹ́ni tó like Mariam o. Kò sí ẹni tó like Mariam. Àwọn tó ń sanwó fún, àwọn blogger tó ń fún lówó nìkan náà máa ń sọ̀rọ̀ ẹ̀. Ní tá a bá
sọ̀rọ̀ ní agbègbè Ilé Ifẹ̀ o most of àwọn èèyàn like because ìwà burúkú wà lọ́wọ́ ẹ̀. Ṣé o tiẹ̀ rí, kì í ṣe gbogbo atrocity tó ti commit ní Ilé Ifẹ̀ yẹn ló yẹ kí kábíyèsí tún gbà ẹ́ láàyè kó o ṣe wà nù palace yẹn. Kábíyèsí ẹlẹ́ẹ̀fún woman yìí, ẹlẹ́ẹ̀fún èṣù yìí, èṣù la lè pè é, ẹlẹ́ẹ̀fún ní ìwé wípé ẹ fẹ́ mọ́, kí ló ń ṣe ń palace? Kí ló ń ṣe? Ẹ settle, ẹ send owó ẹ̀ s'account ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ. Kábíyèsí kẹ́ mú ìyàwó yín wá palace àtọmọ yín, òun àtàṣírí náà ń da wàhálà sílẹ̀ nínú ààfin yín, àwọn méjèèjì yẹn ni. So wọ́n ní báwọn obìnrin yìí ṣàṣeyarí nìyẹn, wọ́n ní kábíyèsí wá bẹ̀ wọ́n pé kán jẹ́ kó wọlé kó mú nǹkan tó fẹ́ mú. Ṣé ẹ rí ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ò, ẹ̀yin èèyàn wa, ó dáa kéèyàn máa ṣe dáadáa. Ṣé ẹ̀yin lè mọ̀ pé àwọn obìnrin tó wà ní palace wọ́n lè protest against Mariam? Àwọn náà mọ nǹkan tó dáa náà, wọ́n mọ̀ pé Queen Naomi ò ń ṣèyàn burúkú. Queen Naomi rẹ ara wọn sílẹ̀, gbogbo ọ̀nà kó mọ́ra náà ń kí gbogbo wọn. Mariam, o ní láti kúrò ní palace yẹn, kẹ́rù ẹ kó o máa lọ, wábi gbà lọ kó o fi kábíyèsí lọ́rùn sílẹ̀. Kábíyèsí ẹ ṣàtúnṣe, ẹ yọ̀ǹda woman yẹn, send owó ẹ̀ ṣẹ́ jẹ́ kó máa lọ. Tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ìyàwó yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ, ẹ gba ìyàwó yín àtọmọ yín padà, ẹ lọ bẹ̀ Queen Naomi kẹ́ make amendment. Nǹkan tẹ́mi ní sọ nìyẹn, ẹ̀yin aráalé. Ẹ wo ọjọ́ èní, ẹ jẹ́ á lọ sùn. Ọjọ́ èní á san wá sówó, á san wá sọ́mọ, á san wá sálàáfíà. Bẹ́ẹ̀ ṣe ń lọ sùn, mo cover yín with the blood of Jesus o. Á dára fún yín. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ subscribe kẹ́ bá fi máa rí gist gbọ́. Ẹ subscribe kẹ́ like kẹ́ share. Ọwọ́ tẹ́ fi ń subscribe, ọwọ́ yín ò ní gbẹ láíláí, kò ní kàn sàlẹ̀ àpò. Ọlọ́run á bá mi bless ọwọ́ yín. Gbogbo nǹkan tẹ́ máa fẹ́ lọ́lọ́run máa ṣe fún yín. Queen Naomi, ọ̀rọ̀ yín á dayọ̀. Gbogbo ẹni tó bá ń dènà yín tán lẹ́ẹ̀ni débi tí ire ayé yín wà, kábíyèsí Ọlọ́run ọba á bá mi fi wọ́n pamọ́. Ẹ máa wà okay, ẹ má worry. God will bless you. Ẹ̀yin èèyàn mi, ó dàárọ̀ nìyẹn o. Ọlọ́run á dúró tì yín o, á wà pẹ̀lú yín o. Thank you so much. God Almighty will bless you all.